gómìnà Ṣèyí Mákindé náà sọ pé dáná o mo ní láti prosecute ẹ̀yin tí ẹjọ́ Yọ̀mísì yẹn lẹ́yìn tó já sí pé ẹ gbìyànjú láti gba owó àní kí EFCC kí wọ́n probe yín táwọn dẹ̀ ti gbọ́ wípé wọ́n ti gba owó wọ́n ti gba 15 million tí Basọ̀run sọ pé gómìnà Ṣèyí Mákindé ṣe tó wù wọ́n ni ọ̀rọ̀ ti wà ń court àwa mọ ẹni tí yóò padà win nínú gómìnà Ṣèyí Mákindé àti àwọn Yọ̀mísì ẹ wá wo ohun tí gómìnà Ṣèyí Mákindé sọ lórí ìyànsípò ọba Ọ̀yọ́ wípé àwọn ń fi Ọlọ́run búra wípé ọba táwọn yẹn yìí o àwọn ò fojú rírí àwọn ò bá pàdé rí nínú ìsẹ̀yìn ayé àwọn ò rí báyìí ọwọ́ ìjẹta mọ́ bí ọjọ́ tó ti sòrí sàn àwọn ìṣe rí lọ́yọ̀ tí àwọn ọ̀dọ́mí yé ṣe pé nígbà tí àwọn dẹ́wò pé àwọn tí ń rí oríṣiríṣi pẹ̀lú àrà táwọn afọbajẹ́ tán dá tán sọ wípé dandan ẹni báyìí kíní kan làwọn fẹ́ gbádégẹsí làwọn fẹ́ kíní kan làwọn fẹ́ táwọn dẹ̀ ti gbọ́ wípé wọ́n ti gba owó wọ́n ti gba 15 million lọ́wọ́ aspirant ọ̀rọ̀ pa ṣé wọ́n fẹ́ ta stool ọ̀rọ̀ ni stool Ọ̀yọ́ ó ju gbogbo tí kálukú yín tẹ̀ ń lérò lọ stool Ọ̀yọ́ ò ṣe ń ta lé mọ́ fi ṣeré stool Ọ̀yọ́ kì í ṣe ń ta lé mọ́ fi ṣeré àṣà fẹ́ ta àpẹẹrẹ Ọ̀yọ́ ni nígbà ni gómìnà fi padà wá consult àwọn táwọn lọ ń da Ifá pé ẹ dákun ẹ bá wa béèrè lọ́wọ́ ilẹ̀ kẹ bá béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín bá tímọ́ yẹn fún wa láwọn àgbà kan yẹn afẹ́ kó yẹn fún wa àfẹ́ mú jọ́sọ̀ náà afẹ́ mú pé ẹni tọ́lọ́run bá ti yàn ní afẹ́ kọ́lọ́run pé síbẹ̀ pé Ọlọ́run dẹ̀ ṣe rìsọ́ọ̀tì Ifá fún wa olóòrè gbogbo wọ́ọ̀lù ìgbà táwọn ẹ̀wá wípé àwọn máa gbé Ṣèyí Mákindé àwọn máa gbé lọ sí court àwọn máa ṣe kíní kan ní tó ń ṣàǹfẹ̀nu jamborin kiri lórí afẹ́fẹ́ so gómìnà Ṣèyí Mákindé náà sọ pé dáná o mo ní láti prosecute ẹ̀yin tí ẹjọ́ Yọ̀mísì yẹn lẹ́yìn tó já sí pé ẹ gbìyànjú láti gba owó àní kí EFCC kí wọ́n probe yín ṣé ẹ mọ̀ pé ẹ̀rí pẹ̀lú àjọ tí gómìnà ti sọ ọ̀rọ̀ báyìí jáde tán ti lè fi ti ara wọn gbọ́ ara wọn balẹ̀ wọ̀ because wọ́n pé ìjọba ò ṣe bá fa wàhálà kódà wọ́n treat fọ́kọ̀ yẹn ju expectation yẹn lọ so ìyẹn láti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀rí tí wọ́n ṣe kankan lágbájá kò ní kó mbẹ́ olóòótọ́ ìlú ní ọ̀rọ̀ support tí ẹ lọ wò dáadáa iṣẹ́ owó tí wọ́n ń ṣe ni àwọn kankan wà tó pé tá a bá ń sọ ẹni rere kìnìún kan ìgbéyàwó kókó padà lásán ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n ṣe kankan lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lórí tí kò bá jẹ́ tiwọn láyé ẹ̀yin náà ó mọ̀ fún ara yín pé eléyìí láṣàkàfẹ́ iṣẹ́ owó ni wọ́n ń ṣe àwọn náà sì ní fẹ́ pé kí ẹni táwọn iṣẹ́ owó fún kó wá rí wọn gẹ́gẹ́ bí aláìdápẹ́ ẹ̀rẹ̀ ń gbọ́ lọ́rùn gbẹ̀mí pé nǹkan yóò ní work so gómìnà Ṣèyí Mákindé blessing ni wọ́n jẹ́ fún Ọ̀yọ́ state ẹ rí i pé calculation làákàyè wọn ó ju èròǹgbà tiwa yẹn lọ wọ́n ṣàlàyé wọ́n ṣe breakdown tẹ́wá wọnú fọ́nrán yìí dáadáa wọ́n ṣe breakdown tí wọ́n pè ní ipò òṣèlú pé má padà nítorí olóṣèlú kan so ipò gọ́vnà kì í ṣe pọ̀ kan tẹ́ pé èèyàn máa ń play with èèyàn ó ṣe ní normal because ẹni tó bá fi àfẹ́tẹ̀ báyìí tọrùn ara ẹni ó dà ẹ rí i pé formation tí gómìnà là kalẹ̀ yẹn formation kan tí ó pure ní tó já sí pé tí èèyàn bá wo standard èèyàn mọ̀ pé yes kì í ṣe pé gómìnà Ṣèyí Mákindé pé wọ́n ń ṣe tó wọ̀n wallahi ta'ala sọ̀rọ̀ wọ́n fi ìmọ̀ làákàì àti ìwòye àti wípé ipò tí mo wáyé mo kájú ẹ̀ òun wọ́n fi ń ṣe sọ ọlọ́run ìjọ kó bàjẹ́ fún gómìnà Ṣèyí Mákindé ara ń tẹ́fìmọ̀ náà ni wípé nígbà tí kéèsì Alhaji Oríyọmí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sọ Abibi Sólórí ni gómìnà kìnìkan gómìnà ò dáa nǹkan gbára wò mo wá ń sọ fún wọn wípé ẹgbẹ́nu yín lọ ẹgbẹ́nu yín sọ̀hún bó ti yẹ kéèyàn ó ṣe gbé ìdájọ́ kalẹ̀ bó ṣe kéèyàn ó ṣe kóró ojú sí tí ó bá jẹ́ ní tí ó bá dáa tíyẹn bá mọ̀yàn rí òun náà ni gómìnà ń ṣe ẹ rí i pé gómìnà sọ bí ọ̀rọ̀ pé gómìnà pé àrítọ́rọ́ pé ẹ súnmọ́ mi kí wàá rí ní tó yẹ kí n sọ lórí àbí ìdájọ́ tó yẹ kí n gbé àgbèsè tó yẹ kí n gbé tẹ wà tí ò dáa kí wọ́n ní mi ò ní gbé àti ń fi ń ṣe nǹkan mí nìyẹn àdàlẹ́ mọ́ lo political influence pé àtọ́rọ́ pé mo mọ̀yàn mo mọ̀ kí ní kan mo lè ṣe bá ṣe wù mí rárá ọ̀tọ̀ ni pé mo mọ̀yàn tàbá fẹ́ràn lọ́wọ́ lágbá nípa àjọmọ́ra wa ọ̀tọ̀ ni pé mo ṣẹ̀ sí òfin so lẹ́fì mọ̀ pé tí wọ́n yẹn is more than pé òṣèlú là ń ṣe táwọn yẹn mọ̀ sọ pé ẹlọ́kọ́lọ́ ń ṣàṣàánú ni irú ìtí àtiwá òkè ọ̀hún tó ń kọ́ tó ní pé ṣàwọn pé ìdájọ́ òdodo kì í ṣe ní òkè ọ̀hún so tọ̀yọ́ state yóò mọ kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé Ṣèyí Mákindé ó ń ṣe nǹkan pẹ̀lú ìmọ̀ perfect torí òní kọ́ torí ọ̀la ni o gbogbo àwọn afọbajẹ tán ṣe kúrúkẹ́rẹ́ at the end of the day àṣepadà tó pé àwọn náà tún padà gba bribe ni nígbà tí FC bá wá ń tan ọ̀rọ̀ wọn kalẹ̀ káàkiri sí tán wọn àkáǹtì tán rówó tó ń jáde tó ń wọlé tán rí bá ṣe ń gbowó tán wá padà tó wá ń tó àwọn àṣírí tí táwọn èèyàn ò sí ẹ̀gbọ́n rárá ṣégbà àwọn tó wá ṣe tí ó tọ́ ẹ̀rí pé gómìnà Ṣèyí Mákindé sọ pé èmi wá rí o kì í ṣe pé mo fẹ́ gbọ́rọ̀ nǹkan kan o tí gbogbo àwọn afọbajẹ yẹn tí wọ́n gbó lọ́wọ́ ẹni tó jẹ́ aspirant àkọ́kọ́ yẹn tó ń sàdé pé dandan làwọn takú sáwọn fẹ́ falẹ̀ tá má fi lọ́tọ̀ àforíjìn lọ́dọ̀
ẹni tí ó jẹ́ ọba wa Aláàfin tó ta yẹn tí wọ́n láwọn ti foríjì wọn, èmi gómìnà náà ti foríjì wọn náà, tó túmọ̀ sí pé kì í ṣe pé láti lè fi bá wọn jà bọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọpọlọ wọn kò tó sí mu gbogbo ohun tí ẹ rí pé lọ́sàkọ́wà ó dá kíyàn nílá akọ́dọ̀ dá kíyàn ní sùúrù. Gómìnà ò kì í tètè sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀kan wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n intelligence ni ẹ sì mọ̀ pé IQ wọn ó high kọjá ojú ta fi ń wò lọ. So wọ́n ti wò pé ok o ṣèbẹ́ ẹ fẹ́ mọ play smart ni ẹ fẹ́ mọ ṣe bí ẹni Ọlọ́run ẹ fẹ́ mọ ṣe bí àtẹ pé ntẹ́ bá fẹ́ ọlábẹ́gẹ́ àbí ntẹ́ bá sọ gangan ni the right things nǹkan kan ó yá kò sọ àlà àwọn àjẹkẹ́ yìí ló mọ̀ pé ntẹ́ yìí náà ń ṣe tí ò da àwọn àbáyé túbọ̀ ta ìdáná ṣàpẹ́ gbowó bọ̀bẹ̀ abẹ́ gbowó bọ̀bẹ̀ adẹ̀ ráhùn méjì nu wọn tán sọ̀rọ̀ pé lóòótọ́ àwọn gbà kábàáyé o so bọ̀ tí yẹn ò jẹ́ kankan ó máa ń wá bẹ́ẹ̀ nọ́mọ́nọ́mọ́ ó máa ń wá bẹ́ẹ̀ even ipò òṣèlú nọ́mọ́nọ́mọ́ tí ó ká kùn dín náà àgbẹ̀yẹ pé ọ̀yà ẹgbà ẹ̀ dìbò fún wọn tip nọ́mọ́nọ́mọ́ bọ̀ pé kámọ́ pay smart yẹn nìkan ni ò da. So adẹ̀ tún rí tí BBC tó ń lọ ní interview Báṣọ̀run ní ìlú Ọ̀yọ́ ní àná tí àwọn náà tún pòṣẹ̀ tó sọ tí Báṣọ̀run sọ pé gómìnà Ṣèyí Mákindé ṣe tó wù wọ́n ni ọ̀rọ̀ ti wà ń kọ́ọ̀tì torí ẹ̀nà ṣe tó wù wọ́n. So àwa mọ ẹni tí yóò padà win nínú gómìnà Ṣèyí Mákindé àti àwọn Ọ̀yọ́ Mèsì torí pé àwọn Yorùbá wọn ní kinní kan lérí kinní kan náà lérí àti ìmẹ́ni tí ó jọ̀gànú ara wọn. So ká mọ̀ wo ibi tí ìkẹ́gun yẹn tí ó padà wò sí ṣùgbọ́n èmi mọ̀ wípé pẹ̀lú line tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ń tọ̀ yìí pẹ̀lú tí wọ́n gbé kalẹ̀ àti tí wọ́n sọ tá a gbọ́ yìí Ọ̀yọ́ Mèsì tí ó mú ní gómìnà yóò múra díẹ̀ o. So gbogbo wa a ní láti wà vigilant kó tó rí pé a mọ̀ ṣe nǹkan, a ní láti wà wise, a ní láti jẹ́ kí ìtẹ́jẹ́ sọ kó háì gan kó tó rí pé a mọ̀ ṣe nǹkan kí tí àwọn kan bá ń ṣe irọ́ lọ́jọ́ fún wa àwa náà ní láti á di làákàyè wa mọ́ ní tí wọ́n irọ́ tán ṣe lọ́jọ́ yẹn ká làákàyè wa mọ́ ká wá farabalẹ̀ ká kọ́kọ́ takétí sọ̀kan ká wo nǹkan yẹn ká wo èrò ẹ̀ ká wo ìbò ẹ̀ ká ṣe wá mọ́ result tí yóò jẹ́ sí pé nǹkan yẹn ó padà fún wa later. So because tí a bá try láti kọ́kọ́ fi ara balẹ̀ ó fọ́ sí rò pé abọ́ sí ọ̀rọ̀ pàtó láwọn èèyàn mọ̀ sí ọlọ́jọ́ tẹ́sí rò pé òótọ́ ni wọ́n wà. So ìyẹn ń ṣẹlẹ̀ káàkiri tí òye pọ̀lọpọ̀ wa ni pé gbogbo àwọn tẹ̀lé tí wọ́n yàn yẹn ẹ lọ check wọn dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ wọn mọ ìtàn ju àwa tá a láwà nílọ lọ́pọ̀lọpọ̀ tán táwọn torí pé gbogbo àwọn bàbá wọn ti kó ìtàn sí lórí wọn ti kó ìtàn sí lọ́pọlọ ẹni tí ò bá dẹ̀ ka pépù ipò kan kódà tó máa fi ipò ohun tó máa gbé pò sí ẹ rí i pé ipò ohun ẹ mọ̀ rí àwọn ìṣe kan ẹ mọ̀ rí lára rẹ̀ bí bàbá Olúwo bá ṣe ń ṣe ohun tó já sí pé wọ́n ń tọ ìlànà àwọn Saudi pẹ̀lú tán fẹ́ kí arákùnrin ara Ìwó Mọ́lásán tó fẹ́ kó wẹ́tà àwọn tìkùtì bàbá náà mọ̀tàn ní tó bá jẹ́ ogun bàbá rẹ̀ ẹ̀rì tí ó sọ̀pàn ni ebi tó fi gbá ọba ìkànnì àwọn ọba tó wà London tó fi gbá létí nìyẹn gbogbo ẹ̀ntáyà ìlú Imperial Majesty ní mi gbogbo ẹ̀ntáyà owó ìlú àwa bàbá wa lónìí wọ́n á tulẹ̀ fún yín ni a ní kẹ́ bá gbé ni tábà ìmọ̀ bá gbé ká sọ yín di nǹkan wọ́n á ní kókó wa mọ̀ deny wa lórí ẹ̀tọ́ tó bá jẹ́ ẹ̀tọ́ lè di ọba tiwa kálẹ̀ ní tí yóò mọ̀ tán ni yóò mọ̀ wòran ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rítàdẹ̀ lọ yẹn kì í ṣe pé ó rọrùn ẹ̀kọ́ tó péye kódà ẹlòmíì jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà kó tó rí pé ó láǹfààní láti pé jẹ́ kí n travel out. So àwa kan kàwá dé kàkà ń sọ bó ṣe wà à ń ṣe kíní kan ẹni tí ó wà nílé tí ó sì yọ̀ọ̀sì ẹni tó wà lájò ọlọ́dẹ ni pé kí ó ká pépù bó ni wọ́n ṣe ní fi sí wà là ń sọ̀rọ̀ ńgbà tí wọ́n yan bàbá Ṣàwọn Ògbómọ̀ṣọ́ ńgbà náà lọ ìgbà Ṣàwọn Ògbómọ̀ṣọ́ o ìgbà àwo nǹkan kan kò bá sásùn gbogbo yín náà ṣáàmù mọ̀ pé lọ́wọ́ ní tẹ́lẹ̀ kìnìún kan Mákindé ó ṣe pàṣẹ ni ó ṣe kìnìún kan ni. So síbẹ̀síbẹ̀ nígbà tá a padà pọ́nkákù náà padà wọnú bàbá Ṣàwọn ti Ògbómọ̀ṣọ́ náà padà rí pé bàbá yìí capable ìgbà kan ní kò gbọ́ Yorùbá bàbá yìí wọ́n á sọ Yorùbá kódà àwọn àṣàyàn àwọn ọ̀rọ̀ wọn míì gan wà gan wọ́n yìí sábà sọ̀rọ̀ ṣùgbọ́n tá má sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ wulẹ̀ káàkiri ní pé ẹni wàláhì ẹni orí ṣàdáni ẹni tí Ọlọ́run gbàtàn yẹn fún ni. So ìyẹn fún yẹn.